àsìkò yìí o ẹ̀yin aráalé lẹ́yìn ibi ayẹyẹ Yorùbá Day tí Yorùbá community ń ṣe ní ilẹ̀ Kaduna òun ni mo gbé yín wá ẹ ká lọ nílé láti lọ wò ó bó ṣe ń lọ. Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. La hawla wala quwwata illa billah. Tell me, if you are a Christian, you have to follow me. Èmi mo ní 7 Bibles references. Mo ní kankan pé the Word Bible. Allah, don't you go with Word Bible. I have Word Bible with me. Gbogbo ọ̀rọ̀ Jesus Christ written by red ink. I know Bible well. Follow me. Say Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Allahumma Rabbana Ya Rabbana Atina Fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Àwọn ọmọ Yorùbá káàárọ̀ oòjíire, àwọn ọmọ Ifẹ̀ Oòdáyé, Ifẹ̀ Oòduà, ibi ojúmọ́ ti mọ́ wá sílé ayé. Èdè wa náà ní èdè wa, ẹ jẹ́ ká stop àti máa kọ́ àwọn ọmọ alóyìnbó nù yàrá. Ẹ yé sọ òyìnbó tí wọ́n lé. Òyìnbó yẹn ti sanwó rẹ̀ fún sùkúù. Wọ́n ó gbọ́ ní ó di dandan. Ẹ dákun ẹ jẹ́ ká sọ èdè wa. A lè ṣe èdè wa nù lẹ́yìn náà lọ́pàá tá a bá sọ sí wa ń ta. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ sọ yín lọ́kà, ẹ dákun sédè wa nìyẹn, ẹ dákun ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún lọ́lá lọ kò ní pa wá. Yorùbá ń gbé, Yorùbá kún, Yorùbá rẹwà lédè. Tẹ̀gbír! Lẹ́nu 365 days ago tí a ṣe Yorùbá community yìí, àìmọye ẹ̀mí ló ti ṣípò padà. Àwọn tí a wà láàyè kìí ṣe pé a sanwó fún Ọlọ́run oore ọ̀fẹ́ ni ìdí nìyí tó mú orin yìí jáde. Olúwa yóò jẹ́ kí àdúrà àwọn ènìyàn tó jẹ́ ìtẹ́wọ́gbà. Àmín. Ààbò Ọlọ́run yóò sì dájú lórí wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run sọ ó ní báwo ni ìbá ti dùn tó ẹ̀yin ará láti jùmọ̀ wà ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró iyebíye tí ó sàn láti orí Áárónì títí dé irùngbọ̀n rẹ̀, ó tún wá sàn títí dé etí aṣọ rẹ̀. Ó ní bí ìrì Ámórì, ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yes. Àwọlẹ̀ ló lọ́yọ̀ọ́, Àwọlẹ̀ sì rán Àfọ̀njá pé kọ́ lọ Ìlọrin mú. Ẹnìkan wà dáhùn pé ní Alímì ọ̀daràn ni láti Sókótó. Àfọ̀njá sí jẹ́ Alímì lọ́wọ́ ẹ̀ wípé ìsàkọ́lẹ̀ tí Àwọlẹ̀ ń gbà kó wọ́n má lè san wọn, wọ́n sì ṣàdúrà fún wọn kí Kùránì fún un. Ó ń gbà tó bí báyìí kọ́kàn gé ní o. Now wọ́n ní kí Àwọlẹ̀ rán àwọn ogun pé kọ́ lọ gba ìsàkọ́lẹ̀ wá lọ́dọ̀ Àfọ̀njá tí sí ọba Ìlọrin. Àfọ̀njá sì takú wípé kò sí tọ́jọ́. Ó ní tí Àwọlẹ̀ bá tó bẹ́ẹ̀ kọ́ wá gbà nílọrin. Nílẹ̀ Yorùbá kẹ̀sì ní àìparẹ́ ni wọ́n máa ń sílẹ̀ wọ̀ ni wọ́n máa ń sí gbá wò ni. Àwọlẹ̀ sì ní ọfà. Mo gé pété gbogbo tọrọrọ̀ pọ̀ ń bẹ̀. Nílọrin lónìí ọba Sókótó ní jẹ ẹni àmì. Tẹ bá dé pálásì wọn, àwọn Yorùbá tí wọ́n wà bẹ́ẹ̀ nínú 12 ẹ̀rí àwọn Yorùbá 8 tó jẹ́ olórí balógun gbogbo wọn pátá, ṣùgbọ́n ojú èèyàn 2 tí wọ́n wá láti Fúlàní. Tó kí ni wọ́n fẹ́ sọ ní pé Àwọlẹ̀ wá gbéra pẹ̀lú ọfà yẹn, ó dé agbede méjì Ògbómọ̀ṣọ́ àti Ìlọrin. Ó ní ọwọ́ ata ọfà yẹn sí apá ọ̀tún, apá òsì, apá wípé látòní lọ ẹnu Yorùbá ò ní kú mọ́. Ọ̀rọ̀ yóò jáde pé sẹ́nu dáadáa. Láti ẹnu òní lọ ẹ̀yin Yorùbá tẹ́ ẹ dalẹ̀ tí Àfọ̀njá sì sọ wípé wọn ò ní wá gba ìsàkọ́lẹ̀ nílọrin mọ́, látòní lọ nílà oòrùn níwọ̀-oòrùn tẹ́ bá ṣèpàdé fìgbéyìn ìgbé ẹnu yóò ní kò mọ́ ní tó bá dà á pè ní. Bó láti wá rí kíní ìdáhùn, ẹ jẹ́ ká bọ̀wọ̀ fàgbà. Wọ́n tó bí bàbá tí a ní kíní ti ṣẹlẹ̀.
wọ́n ní wọ́n pín kọ́ kásẹ̀tì ẹ̀ wà ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ mọ̀kàn gbé ń pété ọ̀rọ̀ pọ̀ mẹ́ẹ̀ Ọ̀fà Ẹ̀rìn Ìlọrin tí wọ́n ṣe Yorùbá ni Haúsá ni wọ́n fi wọ́n fi lóṣù lórí yes Haúsá ni 19 states 6 states 5 states ó ti yí abúlé mo sọ yìí bàbá dìbò àkàndíró ni bàbá dìbò àkàndíró ni 19 states 6 states 5 states tí ẹ bá fa pa fáìlì tí ẹ pamọ́ sí ìsìnkọ́ kọ́ máa yí wa so ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ sẹ́ẹ̀rí tá a bá ti mọ tí ń ṣèyàn gbogbo ò lè mú a mọ́ ẹ tẹ́ bá rí tó gún ṣe látọjú àlá ni yes èèyàn sùn ọ̀nbóbìnrin sùn ìfàsẹ́yìn ni so Ọlọ́run ní fáwọn sẹ́yìn àkọ́kọ́ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run olójú ẹ tó lè mọ̀ pé kírísítẹ̀nì ní kọ́ńtì mẹ́jọ ọmọdé ọkàn mi nìgbà ṣé wọ́n fi ń gbowó báńkì tí ń bá ṣe dáadáa sí máa rí dáadáa ẹni kó o lè pàtàkì Yorùbá community níwájú ìtọ́jọ́ 53 years tí mo ti wà ká 53 years 32 years ní tí mo jọba sáfin gbowó báńkì láyé ìparẹ́ Haúsá ọmọ fẹ́ràn ara wọn lọ àwa ni ká múra ká sì mọ̀ táǹsì tẹ́ bá fẹ́ bá Haúsá rìn tó bá ṣe páyà ẹ̀ náà ṣe páyà ẹ̀ rẹ̀ ìwọ̀gbẹ́ asúnṣẹ́ téyẹ ìjòwò náà Ọlọ́run ní fi wá sílẹ̀ ṣàkíyèsí fún yín mo kí gbogbo àwọn tí wọ́n jókòó yìí omi tó tó ti rú ẹja tó tó ti wọnú ẹ̀ nínú Yorùbá community ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ mo kí obìnrin mo kí ọkùnrin mi ilé fobìnrin lẹ̀ tó rárá wọn láti jáde ìdínà sọ̀rọ̀ntà mr king Ọlọ́run bá láfi mọ̀ náà Ọlọ́run bá láfi mọ̀ náà Ọlọ́run ló ní kún fáyà kún lọ́dọ̀ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ní gbogbo tá a bá ṣe ní ayé yìí ayé rẹ̀ fọlọ́run ẹni mo sọ pé who is the next ta ló tún kàn ẹni kò lè sọ èyí tó ìbò ọba tiẹ̀ ó sọ wípé nígbà báyìí ló ń kó lọ lé sọ wá lọ mọ́ àdúrà ọ̀rẹ́ ìpè ọ̀ràn a máa ń ṣàdúrà pé kọ́lọ́run jẹ́ kọ́dún jìnnà síra wrong kọ́lọ́run jẹ́ kọ́dún jìnnà síra àwọn Yorùbá tún ní nǹkan kankan ẹ máa ṣe gbogbo tẹ bá ti ṣe wọn fara mọ́ kò síbẹ̀ wọn ni wọ́n ṣe pín wọ́n pín ẹbí adarapọ̀ mọ́ Yorùbá community ọ̀pọ̀lápẹ̀ díẹ̀ náà láwọn gẹ́gẹ́ bí báyìí ṣe sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú ká ní ìfọwọ́sowọ́pọ̀ ó ní iye àwọn obìnrin náà yẹ kó wá Yorùbá community ó ní iye ọkùnrin náà yẹ kó wá Yorùbá community gbogbo àwọn tẹ́ẹ̀rí ìgbésẹ̀ tí wọ́n fọ́n lówó oṣù mo ti mọ bàbá ìlú ìsìn nígbà júbílẹ̀ àkọ́kọ́ ni torí júbílẹ̀ àkọ́kọ́ olóògbé tó lè mọ̀ nígbà tipẹ́ bẹ́ẹ̀ náà ni a bàbá yìí nígbà mo gbọ́ bí Gàdáfì ẹ̀rù sí bà mí torí ìlú kan wà lọ́ọ̀tì àgbẹ̀ Gàdáfì àti jagun so ó gbìyànjú ọmọ dáradára ní bẹ́ẹ̀ náà ni mo ìbí náà kọ́nà ọlọ́dún ìlú kó jẹ́ fún ogun lẹ́nu ẹ̀yin lọ́ba mo kí yín omi orí adé ní agbára nígbà táwọn bá àkàdé sàṣọ bá jọba ni ṣùgbọ́n abẹ́ àkọ́bá wà ní ìrànlá Ọlọ́run gbé ayé ọ̀ Ọlọ́run lè fi á sílẹ̀ ọ̀ ẹ̀yin pásítọ̀ náà mo kí yín o lẹ́yìn àdúrà kò tó sí nǹkan kan mọ́ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ẹ káwọn ọmọ kéékèèké o ẹ kí àwọn ọmọ kéékèèké o mo kánjú o. mo wá kí olórí ọ̀dọ́ mo fẹ́ dọ̀bálẹ̀ tí wọ́n bá máa ní ilé wọn máa ní ìpàdé ìpàdé mo ti wá. Lórí Jésù Kristi Olúwa wa. Tí Yorùbá community mo sọ ọ̀rọ̀ kan sí wọn wọ́n lè Yorùbá àrífín ni mi ò mọ́ lárífín bọ̀ mo níbi tó yẹ kí n sọ fún wọn mo sọ fún wọn àti àwọn bàbá kẹta mo ní tí Yorùbá community bá kú ẹ̀yin lẹ dàgbò mo ní ẹ̀yin lẹ ṣe kí ni ẹ̀yin lẹ fọ́ ọ̀nà adúlọ́lọ́lọ́ náà ibi ní gbogbo wọn forí korí wọ́n lè ṣe tó tọ́ particularly salamu alaikum wa rahmatullah wa barakatuh bàbá wa yọ̀ ní ọlọ́wọ́ fi ààrẹ kárí gbogbo wa. So àwọn yìí ni wọ́n jẹ́ ògùntarìgì lẹ́yìn bàbá Ògúntóyìnbó torí
nígbà tá a ṣe election fún bàbá ògùn tó yìnbó gbogbo náà làwọn bẹ̀ èmi ní FC níjọ́ náà a lè rí ipa tí wọ́n kó tí wọ́n dẹ̀ di Yorùbá community mú ṣùgbọ́n nígbà tí ti dé ṣíìpù fẹ́ wọ mi bọ̀dá gbé lọ́dọ̀ ibi ni wọ́n fi ṣe àgbàgbé mi ò jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dàrú àdẹ̀kùn ilé wọ́n tún wà pẹ̀lú wa títí dìsìn Ọlọ́run ọba kò ní já wa lẹ́yìn bí ẹ̀lẹ́ ṣe ń tò tó ń tò tó ń ṣe ń ṣe Ọlọ́run ọba láàánú yóò máa fi sùúrù tẹ́ni bá wa ṣe Ọlọ́run máa fún ìrìn sùúrù yìí tó pọ̀. A kí ẹja lòkù ẹ ṣeun yóò yà wá lẹ́nu níbi ní a ìwọ tó ní ọba wa tá a sọ̀rọ̀ ọba àwọn lórí lọ́ba fún Kaduna State àwọn bàbá wa náà tí wọ́n sì ń yé látàárọ̀ wọn náà ni wọ́n ṣe tó fi bí ó ṣe é ṣe. tí a fi tí ọwọ́ tí àpọ́nlé tí a fi kí wọn káàbọ̀. akọwájú akọ ọdún náà ẹ̀mí aṣọ òpè ní ẹ̀lẹ́ kábíyèsí ilé ẹ̀kọ́. The first citizen fún Yorùbá community ní ìlú Kaduna State pátápátá látọ̀ òun àti láti yí àwọn ni wọ́n wọlé ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa pàtẹ́ fún ọmọ ọ̀tọ́sẹ̀ wọlé rẹ̀ ẹ máa pàtẹ́ fún ọmọ wa ìdíyàdí Yínká Ọlápàdé Yorùbá community president ẹ máa pàtẹ́ fún ọkùnrin rẹ̀ lákùnrin ọlọ́run. ara àwọn ọmọ ṣe tàbí ọ̀sán káàkiri láàrin wọn. ẹ bàbá mi lókè máa dẹ̀ bẹ́ẹ̀. Mo kí gbogbo àwọn bàbá wa tó wà ní jòkó. Mo kí gbogbo àwọn màmá wa náà tó wà ní jòkó. A kí gbogbo àwọn lọ́balọ́ba. A kí àwọn bàbá wa tó gbé ó ṣe díẹ̀ tàbí wọn ṣùgbọ́n tọ́lọ̀ ìgbẹ́ kan sì wà pẹ̀lú aláàrẹ̀. A kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá ní Yorùbá community. Pípé a kú ọdún, a kú ìyènú. Ọlọ́run á jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ẹgbẹ́ ẹ má bínú sí mi. Ọ̀rẹ́ mi kan tó súnmọ́ mi gidigidi gan lọ́mọ ẹ̀ ń lọ sí ilé ọkọ láàárọ̀ yìí so ó di dandan pé mo láti yọjú síbẹ̀ síbẹ̀ mo wà ibẹ̀ mo ti tọrọ àyè tí mo ti wá síbi ẹ̀jẹ̀ má bínú. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé tí àwa náà bá wo ojú ilẹ̀ a rí pé nǹkan tá à ń rí ó yàtọ̀ sí tá à ń ti rí tẹ́lẹ̀. Wọ́n ní tí ìlọsíwájú bá ń lọ láàrin àwọn èèyàn kìí ṣe lórí ilé tí wọ́n ń kọ́ àbówó tó ń kó pamọ́ sí báńkì tàbí nǹkan ìrẹ́pọ̀ tó wà láàrin wọn ìfọkàntán tó wà láàrin wọn eléyìí ni nǹkan tí gbogbo àtàǹfì hàn láàárọ̀ yìí wípé a ti da omi pé gbọ́nmi sí omi òtó a ti dànù láàrin ara wa. Bẹ́ẹ̀ fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa àwọn lọ́balọ́ba àti gbogbo àwọn adarí Yorùbá community wípé Ọlọ́run ṣe ohun wa nìkan ó ṣe nìkan débi wípé ẹ̀rí pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ tó tó di pé mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń sìn bá ṣe ń gbọ́ ẹ̀yin Olúwa lógo là ń gbọ́ tẹ̀síbéèrè gbogbo a sì ń dáhùn pẹ̀lú tọkàntọkàn tínú wa sì dùn sí Ọlọ́run tó fi ìfẹ́ tó fi so wá pọ̀ kò ní fi ìbínú rẹ̀ tó wá ká adúpẹ́ lọ́dọ̀ náà. Nǹkan tí mo ń sọ yìí mo ti gbìyànjú láti kọ sílẹ̀ mo jẹ́ ẹ̀kọ́ ní èdè òyìnbó débì kan tí mo ṣe rò pé èyí tó ṣe pàtàkì ń bẹ̀ ni pé kí nǹkan tí mo fẹ́ sọ ó dé ọ̀dọ̀ àwọn tó fẹ́ gbọ́ ṣe bàtà bá kàn kó gbéwèé jọ ta kà á lọ síwájú kà lọ sẹ́yìn pẹ̀lú ògbọ́ Ọlọ́run kan tí mo kọ sílẹ̀ a rí pé a fún àwọn oníròyìn tí wọ́n lè bá a bí sínú newspaper ṣùgbọ́n nǹkan tó yóò dá lé lórí ni pé mo kọ síbẹ̀ yìí pé ní àsìkò tá a wà yìí náà ló yẹ ká bẹ̀rẹ̀ sí ronú pé
àwa la ní iwájú ọjọ́ ọ̀la wa la ní lọ́wọ́. Àsìkò ti tó pé táyé máa retí pé ìjọba kan bọ̀ á ṣe nǹkan fún wa tàbí bẹ́ẹ̀ nìkan bọ̀ á ṣe nǹkan. Táwa fúnra wa bá jókòó ṣe bá a ṣe pọ̀ tó yìí, tá a bá wò ó lẹ́yìn tá a bá parí ẹ̀ rí pé ilẹ̀ àti rọ́. Nítorí náà mo fẹ́ fi àsìkò yìí rọ̀ wá yí pé ìsopọ̀ tọ́lọ̀ ń so wá pọ̀ yìí ẹ má jẹ́ ká dànù, ẹ má jẹ́ ká wéṣẹ̀, ká sọ di agbára kí gbogbo a máa ṣe nǹkan pẹ̀lú agbára tọ́lọ̀ ń fún wa. Òwe ẹnu mi ò pọ̀ púpọ̀ ìgbà máa bá lówe fún mi torí lẹ́yìn àárín àwa Yorùbá òwe máa ń yíwájú kí wọ́n kàn máa sọ̀rọ̀ lọ. Wọ́n ní tí ọmọ èdò tó bá dárìn wọ́n máa yọ wọ́n pọ̀ kan, ṣùgbọ́n tó bá di pọ́n pọ̀ ẹni tí ó kò sí wọn láàrin yóò múra. Nítorí náà wẹ́ ká ro bí a ṣe pọ̀, tọ́lọ̀ sì fún wa ní òye, tọ́lọ̀ fún wa ní ìmọ̀, tọ́lọ̀ fún wa ní ọgbọ́n pé ká fi lò ó láti rí pé àyíká wa di dáadáa. Mi ìfẹ́ kó jẹ́ pé káṣíwà náà tó máa sọ wípé ìjọba òṣèlé yìí ìjọba lè ṣe ilẹ̀ tó níwọ̀n bá tí típa ìgbọ̀rí ìjọba mọ́ kí gbogbo wa tètè mọ̀ ká mọ̀ wípé wọ́n ní tí àbùbá rẹ̀ níbẹ̀ yìí tì ìrọ̀lẹ̀ láàrí tí àbùbá rẹ̀ ní gbẹ́rọ̀lẹ̀ àtẹ́wọ̀n iṣẹ́ ọwọ́ wa nìkan ló lè gbé wa débi tá a fẹ́ dé, kìí ṣèjọba kan. Torí ìgbà mí wà jẹ́ pé nǹkan tá à ń retí látọ̀dọ̀ ará ẹ̀ka dípò kó gbé wa ga ó máa ń dà wá rú. Tẹ́nìkan bá mú rẹ̀ tó wá kàn ju 1 million sí wa láàrin bí nìsín, ìjà tó dálé ò ní ṣe kú. 1 million ló kéré jù bó ṣe kéré yẹn. Mo rántí ìgbà kan tí a pè olórí ìyàwó igbákejì orílẹ̀-èdè yìí tàbí wá sí ìjókòó wa ní Murtala Square tó sì jẹ́ wa tó dá wa lóhùn. Lẹ́yìn tó lọ wuyewuye rẹ̀ ọ̀tánlẹ̀ fún bí ọdún méjì, àwọn kan wá sọ fún mi pé wo ààrẹ ni rí jọ náà pé bí màmá ṣe ń bu òkè wọ̀ báyìí wọ́n kàn tú kí ní kan sábẹ́ tí ó kù wọ́n báyìí 2 million ló wà ń bẹ̀. Wọ́n jẹ́ ká gbọ́. Ìgbà tí wọ́n sọ fún mi wá bèèrè lọ́wọ́ wọn pé ṣé ó sojú yí wọn ni ẹ ṣe ìyá pọ́tù rẹ̀ wọ́n ló tì ṣe wá báwo lẹ ṣe kàtẹ́ mọ̀ pé 2 million ní kò sí ibi tí irú nǹkan tí ìfẹ́ bá wà ní ààyè fún nǹkan bẹ́ẹ̀. Èmi tí máa ń fi ọmọ Yorùbá yangàn wípé ibi tá a wà lórílẹ̀-èdè yìí tí a bá wà náà bàálù tá ń lọ lójú omi tọ́tọ̀ wá ju ọmọ Yorùbá kan tán jù sílẹ̀ láti inú bàálù tó wá bọ́ sínú àgbàmì ńlá pẹ̀lú ọgbọ́n àti òye tọ́lọ̀ fọmọ Yorùbá yóò wẹ̀ yóò jáde. So ẹjọ́ tí gbogbo nǹkan báyìí tó bá wà lọ́kàn wa wọ́n bá ní ká máa ṣọ́ra wa ká máa jẹra wa lẹ́sẹ̀ wọ́n bá ló máa mọ́. Ọlọ́run ti mọ ibi tí ó gbé wa dé. Tí a bá wo ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ìwọ̀n bá ní nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá ní dáadáa tó jẹ́ pàgbàrà wa ló fà. Ọlọ́run kọ̀ọ̀kan rẹ̀ nífẹ̀ẹ́ wa ni kìí ṣe nǹkan tá à ń jà fún. Mo lè ṣe àpèjúwe ìkànnú ẹ̀ níbi 20 ọdún sísìn tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n dá PTF sílẹ̀ wọn gbogbo àwọn sọ síta, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tá súnmọ́ wọn la mọ̀ yí pé lára nǹkan tí wọ́n kọ sílẹ̀ fún wọn pé kí wọ́n máa fi ṣiṣẹ́ ṣe ni pé ẹ má jẹ́ kọ́bẹ̀ ìtọ́ ọmọ Yorùbá lẹ́nu. Tẹ́lá mọ̀rú ìjọba tó wà mẹ́gbà pé ọbẹ̀ táwọn gbé lẹ́yìn o kó má dé ọ̀dọ̀ ọmọ Yorùbá. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n wo iṣẹ́ tó ń ṣe láàrin ọdún kan tí wọ́n kọ́kọ́ ló ṣe wọ́n ní káwọn ti ẹ̀wò tó wò káwọn ka gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ káwọn bó ṣe jẹ́. Wọ́n wá rí pé nínú gbogbo iṣẹ́ táwọn gbé síta
gba owó tó lọ sọ́dọ̀ ọmọ Yorùbá nú ẹ̀ ó tó 70%. Wọ́n gbéṣẹ́ fún ọ̀dà ẹ̀rẹ́kẹ́ o ṣùgbọ́n bá gbé fún tán bá gbé fún Malam Mr. Oyè kan ni ó lọ bá ṣe. Bẹ́ẹ̀ ló ṣe rí. Nítorí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àmọ̀ yìí pé àkàndá ni wá láàrin àwọn ọmọ Nàìjíríà. A gbọ́dọ̀ sínú pé ẹjẹ́ àbàjẹ́, bẹ́ẹ̀ ni a sì gbọ́dọ̀ ṣe fira wálẹ̀ kan máa bọ́ ra wa sẹ́yìn torípọ́ lọ́wọ́ dá wa lẹ́yìn ẹ̀yìn. Nǹkan tí a bá fi sọ́kàn tá a bá ṣiṣẹ́ tọ̀ ọlá àjẹkó ṣe ṣe mọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Màá rọ̀ wá àtàwọn tí wọ́n wá sípàdé o àtàwọn tó wá sípàdé o kẹjọ kẹdẹ́kun pé bóyá ká máa bẹnu ẹ̀tẹ́ lu àwọn tí wọ́n ń wá sípàdé, torí tí a bá bẹ̀rẹ̀ sí gbọ́ ẹlòmílẹ̀ ní nǹkan tó ń pín bẹ̀ ló jẹ́ ká máa lọ pé tá bá wòye bá ṣe wà ẹni tó kéré jù láàrin àwọn tó ń wá sípàdé owó rẹ̀ ló fílẹ̀, ó lójú owó tí èèyàn kan lè kọ́ ọ́bọ̀ ìpé owó Yorùbá ní ẹkù sápò mi ó ṣòro torí àwọn tó gbọ́n tó lóye náà wà ní di ètò wọn sì lè fàyè lẹ̀ pé kẹ́nìkan tí ò ṣe síbẹ̀ ó fẹ́ jẹ. Mo fẹ́ kẹ́ ní ìdánilójú yẹn títí di òní yìí tẹ́ bá fẹ́ mọ iye tá a ní lọ́wọ́ lórí kọ́bọ̀ aṣọ fún yín torí gbogbo ẹ̀ ló lákọsílẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ pàtẹ́wọ́ fún president. Gbogbo èèyàn kọ́ ló lè fọwọ́ lálẹ́ pé iye tí a ná iye tó kù ibi tó dé gbogbo èèyàn kọ́ ló lè ṣe dákẹ́ pàtẹ́wọ́ fún alẹ́ kan sí. Gbogbo wa la gbọ́dọ̀ dá sí. Ní àkọ́kọ́ agbé kọ́ọ̀pù yìí tó jẹ́ owó tí kọ́ọ̀pù yìí bá dé ó ju 30,000 lọ ṣùgbọ́n a tà lórí 1,000 naira. Ẹ tó bá nífẹ̀ẹ́ sí ẹ fowó kún owó náà gbọ́dọ̀ dín ní 1,000. Ẹ máa fi kún tá a máa fi kún káàṣì dẹ̀ ní o. bá a bá ti fi ilẹ̀ Káàṣì ní o. a máa fi kún tá a bá dúró ìṣẹ́jú mẹ́ta tí a bá rẹ́ni fi kún a lu àwo ẹni náà ló gbà. Chairman fún kọ́mítì. Mo ra kọ́ọ̀pù náà ní 1,000 naira. Àjísàgbéra pẹ̀lú 3,000 naira. Alájì Yusufa àwọn rà pẹ̀lú 4,000 naira. 4,000. Kábíyèsí olórí gbogbo lọ́balọ́ba wọ́n lọ́nà ní 15,000. Olórí ọ̀dọ̀ 20,000. Ẹ pàtẹ́wọ́ fún olórí ọ̀dọ̀. Wọ́n rà ní 75,000. Ẹ pàtẹ́wọ́ fún olórí ọ̀dọ̀ lọ́bẹ̀lẹ̀. Olórí ọ̀dọ̀ láti ọ̀dọ̀ Alájì Yusufa Petroleum wọ́n ní àwọn sọ di 75,000 naira. Ọba ẹ wá wo bọ́dọ̀ ṣe jíṣẹ́ ọba mọ́ńtà ọba lọ́ọ̀tẹ̀ olórí ọ̀dọ́ wọ́n wà tẹ̀ olórí ọ̀dọ́ ọba àríkàsá olórí gbogbo lọ́balọ́ba wọ́n ní 2,000 tá béèrè fún àwọn fún wa ṣùgbọ́n ká má tààkà àwọn tí ọ̀gá ẹ̀ fún ọba ìjọba wo bàtà ṣe òkú Aláàjì
Gani Ògútó Ìgbò ní 2017 ní Amadu Bello Stadium. Mo jáde síta bàbá ṣe rántí mo ní mi ò ṣe olórí ọ̀dọ́ mọ́ èmi náà fẹ́ gbọ́ bùkátà ní ilé mi bọ̀ kí ni president wí láti Kánò wọ́n ní no àwọn tí ń gbọ́ pẹ́ tipẹ́tipẹ́ tó àwọn bàbá ní máa ṣe lọ from nowhere ní bíbá ẹni last year àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan gbé award wá ní wọ́n ní Mayegun Oòduà wọ́n á tún sẹ́kún níwájú yín bíbá ẹkún yẹn ni wọ́n fi ń rẹ́rìn iwájú yín báyìí o ẹ bá mi ń gbọ́ tó bá ẹkún yẹn ni wọ́n fi ń rẹ́rìn báyìí sí lórí mi ò mọ̀ wọ́n rí mi ò ẹ bá ní mo fún wọn kọ́bọ̀ kó wá prove ẹ̀ bíbáyìí but máa ń ṣe àdúrà kan mi ò mọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà lè ṣàdúrà ẹ̀ èmi ààrẹ mú máa jèrè iṣẹ́ ọwọ́ mi ẹ mọ̀ bí wàá yín ṣe rí o èmi ò mọ̀ o mo wá wò níjọ́ yẹn pé táwọn tó mọ̀ mi rí tó bá gbé Mayegun Oòduà ìyẹn òkè ayála á ṣe kí ni ẹjọ ẹ fọ́ sí tàbí ẹ fọ́ sí ẹ má wọlé ìfẹ́ sí ẹ má sọpọ́tì yín lẹ́kọ̀ọ́ sí nígbà tí mo á rò bẹ́ẹ̀ mo á rò pé àwọn bàbá yìí wọ́n motivate mi náà wọ́n encourage mi náà kí lèmi náà máa fi sọ ẹ̀ sọ padà torí táwọn bàbá bá níjọ́ yẹn wọn ò ní approve ẹ̀ wọn ò ní approve ẹ̀ o àwọn parọ́sà wà lẹ́yìn gbogbo àwọn executive pátápátá kí wọn náà approve ẹ̀ mo wá rò mo bọ́ lọ́hùn mi rò ipe nínú owó lébra yẹn èmi náà fi ẹ̀rín sí àwọn èèyàn nínú lórí ìjókòó ilé ni ọkùnrin méjì obìnrin méjì àti ọ̀dọ́ méjì wọ́n gba nǹkan kékeré lọ́lé tó ẹgbẹ́ pè náà tán sí ni kan ṣe tó ẹgbẹ́ àdúrà ni kan ṣe president ẹfúnnígbà rẹ̀. mo fẹ́ fi àsìkò yìí kó tó di pé a tún ṣe announcement lórí pé ẹ kó ṣe ká ṣe fẹ́ fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àárín wa kò sẹ́ni tó lọ sọ fún mi pé wá ṣe léyìí àwa tí a mọ̀ sí nǹkan tó wà nú àpò làmọ̀ yìí tó jẹ́ a sì mọ̀ pé owó tí wò ó kéré mọ́ ló ṣe díẹ̀ nínú ọ̀rọ̀ ajé àwọn tá a fún ọlọ́run tó bí àjòjì bá wọ Kaduna tó bá jẹ́ pé kò ríbi tó lè dé sí tàbí kò ríbi tí. ọlọ́run tó bá gbé lórí ọ̀rọ̀ ẹ̀jọ̀ tó bá gbé lókè èdè tó wà yìí òkè náà ló máa lọ ọlọ́run jẹ́ kó jábọ́ o. ẹsẹ̀ tó ṣẹ̀ gan owó ṣàdédé ní agbára láti máa ṣe iṣẹ́ báyìí ọlọ́run á jẹ́ pé olúwẹ̀ ó pọ̀ láàrin wa o. láti lọ gbé ilẹ̀ ẹlẹ̀ láti ṣèwádìí rẹ̀. yẹn ní ìbàdí àkàsílẹ̀ láàrin ọgbọ̀nsá yóò wà yìí ní àpáyé àgbẹ̀fà àwọn baálẹ̀ máa wò láti sí ọba lórí àwọn lọ́balọ́ba tí ẹlẹ́yàmẹ̀yà láwọn ọdún tó kọjá sẹ́yìn bọ́mọ Yorùbá tó lè kàwé tó ọ̀wọ́ pọ̀ náà tó máa ń ríṣẹ́ bóyá kò ṣe fọ́ọ̀sì bẹ̀rẹ̀ láti oníṣẹ́ ọwọ́ sójà ìyẹ́fún omi ilé ìtọ́jẹ́ pé nígbà tí ètò tó péye wáyé ní By the grace of God, I share Yoruba Day again, which is first Saturday of every November, the whole 19 state, which Kaduna is the headquarter for Yorubas. Mo fẹ́ kẹ́ sọ ipa tí Yorùbá community ipa tá à ń kó tẹ́ni tí bá ṣẹlẹ̀ sí àwọn Yorùbá àwọn executive náà kọ́ máa Aegis lónìí tí mo jẹ́ youth leader báyìí èmi náà kọ́ máa ẹgbẹ́ mi pariwo mẹ́rin sí pé I want other areas to nominate their coordinators so that information will do what? Afloat and kó ipa rẹ̀ gidi tẹ́ bá worúgbà COVID-19 on our own ajáde síta ta ṣe àwọn enlightenment kan pé ìtìjọba fẹ́rẹ̀ o
ẹ bá ìjọba fẹ́ o ànífẹ́ bí jẹ́ pé èèyàn kan á tàpá sí ìjọba àwọn máa ní ọmọ Yorùbá kan wà ní Gabasawa àdáwó ká máa béèlì owó ká máa fi progress landa. mo fẹ́ kẹ́ gba àwa tí a jẹ́ ọmọ Odùduwà tá a wà ní ẹ̀yìn odi ní ìlú. ìmọ̀ràn yẹn kojú púpọ̀ díẹ̀ náà ni iṣẹ́ ló gbé wá sí bíbá tó tá a bá ń ṣe àmà padà sílé sísè àdé mọ̀ pa máa padà sílé kí ni kan tá a ṣe kalẹ̀ nílé and again àgbọ̀dọ̀ fi ọ̀hún léwé wá jẹun torí ọmọ tó bá mú ó délé òun nìyẹn ẹ̀ mọ̀. lọ́dọ̀ ọlọ́run community ipa tí wọ́n kó pọ̀ abáde ni pé àwọn wá ilé ìwé fún àwọn ẹgbẹ́ àwọn wáṣẹ́ general man abáde ni pé Yorùbá community participate in northern state tó bá wà nǹkan ní Kano ní Katsina àbí anywhere in northern state ní ìkẹyìn ló lọ akẹ́kọ̀ọ́ president ibẹ̀ náà ni adẹ̀ṣe tá a fẹ́. ìpàdé Yorùbá community oníbàṣẹ àwọn abáde ní 2020 ó dẹ̀ jẹ́ pé wọ́n wá dùn gidi gan ìwọlẹ̀ tí wọ́n wá bá wa ṣe àyẹ̀wò ilé ìjẹ́ ìlú gbogbo ọmọ Yorùbá tó yẹ pé ó wà jẹ́ pé ẹ̀dùn bá ń bá fẹ́ jalè lónìí a kì í pẹ́sì gbogbo àwọn ẹ̀kọ́ máa ṣe kí ìròpé kọ́ máa wá sí ní ti Yorùbá community ní nípa tá à ń kó ṣòwò ní pé àwọn abẹ́ ọ̀pẹ́yà ọ̀pọ̀lọpọ̀ wà tó pé ibi tí wọ́n wà nígbà wọn ń ẹgbẹ́ àwọn làwọn nọ́mbà ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá wà ní súnmọ́ ìjọba súnmọ́ ìgbìyànjú wa aṣàkàkà ìwọ́ wà káàkiri tí ó bá ṣe ọmọ Yorùbá nínú wa torí pé irú pàdé táwọn aṣojú àwọn branches wa state security come away security come away wa kámúra ṣíṣe fún ọmọ fún wa káríwá ṣe lè gbá bó ṣe lọ náà lẹ́tì rí yẹn ṣe rí i pé Yorùbá dùn iṣẹ́ àti àṣà wa kò ní bàjẹ́ ẹ wo bí mo ṣe máa ń sọ ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Facebook, YouTube, Instagram, Twitter àti WhatsApp. Ẹ̀rọ Èdè TV náà ṣì ní kẹ́ ẹ máa wo à ń pàdé nígbà mìíràn ó dìgbà.